Ẹ tún kú dédé àkókò yìí, ẹ sì káàbọ̀ sórí ìkànnì ìròyìn Fẹ́lifẹ́li online TV níbi tí a ti máa ń mú ìròyìn àkíkà wá fún yín lórí tó ní ṣe pẹ̀lú ìwà ipá, ìwà ọ̀daràn àti onírúurú ìwà láabi. Sodiq Olúwaṣèyí lèmi jẹ́ Basharu bàbá tuntun lọ́mọ ẹ̀jẹ̀ kọjá lọ sí abala kejì lọ́hùn náà. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Mo kí ẹ káàbọ̀ padà láti òdì kejì lọ́hùn-ún. Ẹ jẹ́ ń ta tí ìpínlẹ̀ Ondo máa mú àwọn ìròyìn náà kà báyìí. Ìròyìn eléyìí òun ló mọ̀ fi léde wípé ilé-ẹjọ́ gíga kan tó fi kalẹ̀ sí ìlú Àkúrẹ́ ní ìpínlẹ̀ Ondo ló ti ní kí ọmọkùnrin kan tó jẹ́ alágbàṣe ẹni ọdún 38 years old tí wọ́n pe orúkọ rẹ̀ Moses Udoh, wọ́n ní kó lọ́mọ lògbà náà o nínú rìmáǹdì eléyìí ọgbà ẹ̀wọ̀n tí ń bẹ ní Olókùta nílùú Àkúrẹ́ tí ṣolúlù ìpínlẹ̀ Ondo. Kí ni tí ọmọkùnrin yìí ṣe? Wọ́n ní iṣẹ́ náà ló ń fipá fi gẹ̀ẹ́tilẹ̀ jẹ dùndún jẹran sunkún sí lára ọmọ rẹ̀ obìnrin ọmọ ọdún 11 nígbà tí ẹni tó jẹ́ ọlọ́pàá olùpẹ̀jọ́ tí ó máa fi ọ̀rọ̀ léde níwájú ilé ẹjọ́. Wọ́n ní Udoh òun náà ló jẹ́ pé ó ń tẹ̀ ẹ̀tọ́ ọmọ rẹ̀ obìnrin ń tẹ̀ lójúmọ́lẹ̀ tó sì jẹ́ pé láti ìgbà tí ọmọ tó ti pé ọmọ ọdún 10 náà ló ti ń fi tìpátìkùkù bá ní àjọṣepọ̀. Wọ́n ní iṣẹ́ rí ọlọ́pàá olùpẹ̀jọ́ Táíwò Oníyẹ̀rẹ́ òun náà ni ó fi léde ní ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n nínú oṣù kọkànlá ní ojúlé 20 ní àdúgbò Ìgbónìkin ní ìlú Àkúrẹ́ tí ṣolúlù ìpínlẹ̀ Ondo. Wọ́n níbẹ̀ náà lọmọkùnrin ọ̀hún àti ọmọ rẹ̀ obìnrin tí wọ́n jọ ń gbé. Nígbà tí ọmọ ọ̀hún gan ọmọ tí ọ̀rọ̀ ṣẹlẹ̀ sí gangan tí ó ń sọ̀rọ̀, oníṣẹ́ rí bàbá òun ó ní tó bá ti fẹ́ bá òun lájọṣepọ̀ òun náà ni yóò wá yín orin sókè lálálá kí àwọn ará àdúgbò àti àwọn tó jọ ń gbélé ká má bàa gbọ́ wípé ń wùwá lábí ọ̀hún. Tó bá sì ti ṣe bẹ́ẹ̀ tán yóò mọ dúkòkò mọ́ òun wípé tí òun bá sọ fẹ́nikẹ́ni ó ní òun ó gbẹ̀mí lẹ́nu òun ni o. Ó ní bí ṣe mọ́ ṣe náà ó ní ó sì ti bẹ̀rẹ̀ sí ṣe bẹ́ẹ̀ fóun láti ìgbà tí òun ti pé ọmọ ọdún 10. Ó ní báyìí òun ti wà ní ọmọ ọdún 11. Ó lóun ò wáyé káyé ìgbà tí bàbá òun tó ti bá òun ní àjọṣepọ̀ lóní tìpátìkúùkù. Ó ní ńgbà tí ó ní bí bàbá òun bá sì bá òun ṣe, ó ní tó bá ti ń gba ọwọ́ iwájú wọlé sóun lára òun náà ni ó tún mọ bá òun lájọṣepọ̀ láti bí ọwọ́ ẹ̀yìn yún bí òmùṣù rẹ̀. Ó nígbà tí ó wá di pé ẹ̀jẹ̀ ń jáde níbi òmùṣù òun gangan, òun náà ló jẹ́ pé tó sì ń fà á kí òun má lè jókòó kóun má lè rìn dáadáa. Ó ní tí ipọ́n sì ń ṣẹ́yọ ńbẹ̀ yún ẹ̀jẹ̀ sì ń ṣẹ́yọ ńbẹ̀ lóòrèkóòrè. Ó ní eléyìí gan ńgbà tó agbára òun ò fẹ́ ka mọ́. Ó ní bàbá òun ò sì yà sóhun o ló wá jẹ́ kí òun mú ọ̀rọ̀ òun tọ ẹni tó jẹ́ àbúrò bàbá òun obìnrin kí òun mú tọ́ lọ. Ó ní ìhun gan ló wá ta iléeṣẹ́ ọlọ́pàá lólobó tán sì lọ fi kílò òfin tán lọ fi gbé arákùnrin Moses Udoh òun yún kọ̀rọ̀ sí ẹni ọdún 38 tí ń fi tìpátìkùkù jẹran sunkún sí bá ọmọ rẹ̀ obìnrin ọmọ ọdún 11 ti fi ń bá lájọṣepọ̀. Ní báyìí ilé ẹjọ́ ó ti sún ìgbẹ́jọ́ rẹ̀ síwájú ní ṣùgbọ́n kó ti máa lògbà náà nínú ọgbà ìtúnirọ̀ kó sì máa wà nínú rìmáǹdì náà tí wọ́n fi mọ tí wọ́n ṣe lórí ọ̀rọ̀ arákùnrin náà. Ìròyìn eléyìí ló wá láti ìpínlẹ̀ Rivers tó tún wá ní ṣe pẹ̀lú ìlú Àbújá. Ọ̀rọ̀ ọ̀hún náà ló mọ̀ dàbí ìran. Wọ́n ní ọmọbìnrin kan tán pokọ rẹ̀ Blessing Okoye. Wọ́n ní ṣe ni ọmọbìnrin ọ̀hún ní ọjọ́ 21 nínú oṣù kẹwàá ọdún yìí. Òun náà ló jẹ́ pé ó lọ sí ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ kan eléyìí tí ń bẹ ní Azubie nílùú Port Harcourt tí ṣolúlù ìpínlẹ̀ Rivers. Wọ́n ní ṣe ló lọ mọ́ ọmọkùnrin ọmọ ọdún 4 kan bẹ̀ tí ó jẹ́ ti ọmọ arábìnrin Lydia John Gabriel. Wọ́n ní ní ọjọ́ òun gangan náà ni arábìnrin tó lọ́mọ ọ̀hún ló lọ́ọ́ fi ẹjọ́ sùn ní iléeṣẹ́ ọlọ́pàá. Wọ́n ní ńgbà tí bó ọ̀rọ̀ ń ṣe ṣẹlẹ̀ náà òun náà ni pé ṣe arábìnrin Blessing Okoye ó lọ sí ilé ẹ̀kọ́ ọ̀hún tó sì lọ mú ọmọ náà ó tan ọmọ náà jáde ni o wípé òun fẹ́ lọ ra bisikí àtàwọn nǹkan dúdú míì tí ọmọdé máa fẹ́ràn wípé òun fẹ́ lọ rà á fún o. Wọ́n níbi ó ti mú ọmọ náà lọ ní bó ti mú kúrò ní ìpínlẹ̀ Rivers òun náà ló mú gba ìlú Àbújá tí ṣolúlù ilẹ̀ Nàìjíríà ló mú gba ibẹ̀ lọ. Nígbà tí àwọn òbí ọmọ ọ̀hún tí wọ́n sì dé ilé ẹ̀kọ́ tán ni àwọn ò rí ọtí ilé ẹ̀kọ́ àwọn alámòjútó ilé ẹ̀kọ́ ọ̀hún tí wọ́n sọ fún ọ pé wọ́n ní obìnrin kan òun náà ló ti wá mú ọmọ náà pé wọ́n ní ó ní kí ìyá ọmọ ọ̀hún kó bá òun wá. Nígbà tí wọ́n sì ṣàpèjúwe bí arábìnrin ọ̀hún ṣe rí, wọ́n ní àwọn èèyàn tí mẹ́fẹ́ náà wọ́n sọ pé wọ́n mọ̀ ọ́n wípé arábìnrin wọ́n pè ní ìyá Destiny ní àdúgbò. Wọ́n nígbà tí wọ́n débi tí ìyá Destiny ti ń gbé ńkọ́, wọ́n ní ó ti na pápá bora o.
wọ́n ní wọ́n ṣàfi ọ̀rọ̀ wọn fi tó iléeṣẹ́ ọlọ́pàá létí. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Rivers àti ìpínlẹ̀ àti ìlú Àbújá náà ni wọ́n iṣẹ́ papọ̀ nígbà tí arábìnrin ọ̀hún tó ń sì kẹ́fìn rẹ̀ nílùú Àbújá wọ́n fi ọwọ́ tẹ̀ ẹ́ ní agbègbè Maraba ní ìlú Àbújá. Wọ́n ní ṣe rí Blessing Okoye ló ti gbé ọmọ tó lọ jí gbé ọmọ eléyìí tó lọ jí gbé tí orúkọ rẹ̀ ti ń jẹ́ Evans. Wọ́n ní ṣe ló lọ gbé ọmọ ọba ọ̀hún tó lọ gbé fún ọ̀ṣùnyún ọ̀rẹ́kùnrin rẹ̀ kan ní ti eléyìí tí ń gbé pẹ̀lú rẹ̀ ní ìlú Àbújá. Níṣe ló sọ fún ọ̀rẹ́kùnrin rẹ̀ ọ̀hún pé òun lóyún fún un ní àwọn ọdún kan sẹ́yìn, wípé oyún ọ̀hún ni òun ò sì ṣẹ́ngbà náà o, wípé oyún náà lòun fi bí ọmọdékùnrin ọ̀hún tó jẹ́ ọmọ ọdún 4 ọ̀hún, wípé òun wá gbé sábúlé lọ́dọ̀ ìyá òun gẹ́gẹ́ ní, ṣùgbọ́n báyìí òun ti lọ mú ọmọ náà wá. Ẹni tí ó sì jẹ́ ọ̀rẹ́kùnrin rẹ̀ tẹ́lẹ̀ rí tó kọ tiẹ̀ náà tí ń jẹ́ Fáǹsì, òun náà ló jẹ́ pé ó sì tẹ́wọ́ gba ọmọ ọ̀hún, wípé lóòótọ́ lára wípé oyún tóun ti fún nígbà kan tẹ́lẹ̀ rí òun náà ló di ọmọ náà, ó sì tẹ́wọ́ gbà á. Nígbà tí iléeṣẹ́ ọlọ́pàá tó sì padà fi kélé òfin gbé, wọ́n padà tún rí ọmọ míì lọ́wọ́ arábìnrin ọ̀hún tí òun jẹ́ bíi ọmọ ọdún 2. Wọ́n ní ṣe ló tún parọ́ náà tó tún lọ gbé ọmọ yìí náà fún ọkùnrin kan, wípé òun lòun tún ní ọmọ ọ̀hún. Ju gbogbo ẹ̀ báyìí ní ọjọ́ 6 nínú oṣù kejìlá tí a wà yìí, òun náà ni wọ́n ti dá ọmọkùnrin ọmọ ọdún 4 padà fún àwọn òbí rẹ̀ tó ń wá láti ìpínlẹ̀ Rivers ọ̀hún. Wọ́n ti dá wọn padà fún àwọn òbí rẹ̀. Kódà inú àwọn òbí ọmọ ọ̀hún ni wọ́n dùn. Ẹni tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá olúlulẹ̀ yìí Josephine Ada, ó ní kí àwọn alákòóso ilé ẹ̀kọ́ káwọn mójútó bí àwọn ọmọ bọ́n ti ń lọ bọ́n sì ti ń bọ̀ ní ilé ẹ̀kọ́, kí wọ́n bá ṣe kó wọn sí wàhálà, àwọn òbí náà kó sì mọ̀ mójútó àwọn ọmọ wọn dáadáa. Ẹ jẹ́ n mú eléyìí náà wá láti ìpínlẹ̀ Jigawa. Níbi ilé ẹjọ́ bó ti ní kí àwọn 4 kan kí wọ́n lọ yẹgi fún wọn. Wọ́n kọ́ fún wọn ní ẹ̀wọ̀n ọdún 6 náà, tó bá ṣèyún tán wọ́n ṣẹ̀ṣẹ̀ wá lọ yẹgi fún wọn. Kí ni tí wọ́n ní àwọn 4 yìí lẹ́ni tí wọ́n ṣe? Wọ́n ní ń ṣe òun náà ni wọ́n mọ̀ fi ẹ̀sùn kan arábìnrin kan tó jẹ́ ẹni 30 ọdún Musa Salamatu. Wọ́n ní ìyá yìí wọ́n ní àjẹ́ ní o, wípé òun ló pa ọmọkùnrin kan jẹ ní àdúgbò ní agbègbè ibi tí wọ́n ń gbé ọ̀hún. Àwọn tó wà lábẹ́ òun náà ni Hasan Isa àti Adamu Yahya, Abdullahi Yahya, Mariam Daso Yahya. Wọ́n ní gbogbo wọn yìí àwọn 4 wọ́n ń gbé ní abúlé Kwandole níjọba ìbílẹ̀ Malam Maduri ní ìpínlẹ̀ Jigawa ọ̀hún gangan. Wọ́n ní ìṣẹ̀lẹ̀ náà òun náà ló ṣẹlẹ̀ nígbà tí onídàájọ́ Birinkudu tí ó sì mọ̀ gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀ ní ọjọ́ 4 ní oṣù kejìlá ọdún yìí, ní oṣù tí a wà yìí. Òun náà ló jẹ́ pé ó ní kí àwọn 4 ọ̀hún kí wọ́n lọ kọ́kọ́ lo ẹ̀wọ̀n ọdún 6 náà kó tó di pé wọ́n ṣẹ̀ wá lọ yẹgi fún wọn, látàrí wípé wọ́n gbẹ̀mí lẹ́nu arábìnrin 30 ọdún ọ̀hún lọ́nà àìtọ́, látàrí pé wọ́n fẹ̀sùn kàn wípé àjẹ́ ni eléyìí ó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Jigawa. Mágẹ ìpéǹpéjú ní àlàáfíà ìròyìn àkíkà ọ̀hún kò ní jù báyìí lọ́gbọ̀n ṣe kàsìkò yìí. Ẹ ṣeun bí ẹ ti ṣe ń darapọ̀ mọ́ àsọdíkò ló wá ṣe ilé mi jẹ́ Bashar bàbá tó kù lọ́mọ. Ẹ sì nígbà pé láti subscribe lórí ìkànnì ìròyìn Fẹ́lẹ́fẹ́lẹ́ online TV títí bá fẹ́ tí mo darapọ̀ mọ́ wa kéré àti àánú olúwa bá fún ọ̀fẹ́ nìkan kan wá gbé tó dàbọ̀. Ìròyìn Fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà. Máa wò lóòrèkóòrè.